Hello, ẹ káàárọ̀ gbogbo lé. Mo kí gbogbo wọn káàárọ̀ jèrè o. Èní ní ọjọ́ ìbí olóyè Sunday Igboho. Àná ni wọ́n kúrò wọ́n gbéra ní aago 11 ìjẹta kọ́ ni wọ́n gbéra ní ilẹ̀ Benin Republic. A kí President Alon bí wọ́n ṣe ṣe gbogbo ètò tí wọ́n lè fi kúrò ní ilẹ̀ Benin Republic. Àti bàbá Professor Akintoye náà wọ́n kó akitiyan gidi wọn ní àdúpọ̀ lọ́wọ́ wọn. Èní ní ọjọ́ ìbí olóyè. Ayọ̀ méjì ni àjọ ń yọ̀ lórí ẹ̀. Ayọ̀ àkọ́kọ́ ni pé ẹ gbéra ẹ ti dé Germany lánàá. A dẹ̀ rí yín lórí ètò a kí yín náà, a bá yín yọ̀ àtàwọn màmá àtàwọn ọmọ a bá yín yọ̀. Ìkejì èní gangan ní ọjọ́ ìbí yín. Gbogbo àwa tá wà lórí Oduduwa TV radio láti ọ̀dọ̀ Lady B, ọmọọba TJ, Rosulu, Emma, Ọlárẹ̀wájú, àwọn alàgbà bájọ wà àtàwọn tó kù. Gbogbo wa pátápátá lájọba yín yọ̀ àti alàgbà Mọ̀tẹ́kùn náà. Gbogbo wa lájọba yín yọ̀. Inú wa dùn pé ẹ ń ṣe ọjọ́ ìbí yín ní ayọ̀ àtàlàfíà pẹ̀lú àwọn ọmọ yín àti ìyàwó àtàwọn ìyàwó yín. Inú wa dùn gan-an ni. Ọmọ Yorùbá àtàtà ni ẹ̀ẹ́dẹ̀ pẹ́pẹ́pẹ́ fún wa báyìí. Ẹ ṣeun gan-an ni. Ẹ ṣe iṣẹ́ àmọ́dún o. Lẹ́ẹ̀kan sí o, gbogbo àwa tá wà ní orí Oduduwa TV radio àwa là ń kí yín o, a bá yín yọ̀. Èní ní ọjọ́ ìbí yín. Ẹ ṣe iṣẹ́ àmọ́dún. Àrùjù báyìí lọ, a tún máa padà wá ló ṣe ká tún ṣe live broadcast. Àmọ́ akọni káfí lè ṣe ká ṣe ń ṣókí ká kí yín o pé ẹ ṣeun gan-an ni o. A dúpẹ́ lọ́wọ́ yín, a dẹ̀ bá yín yọ̀. Ẹ kú ọjọ́ ìbí òní. Ẹ ṣeun, ó dìgbà kan náà. Ẹ ṣeun, ó dàbọ̀.